Sẹ́ẹ̀tì náà bẹ́ẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ ṣe dúró. Ìmọ̀ta ń wíre o. Àgógó làkọ́lé rẹ̀ ó ti wà lórí YouTube. Gbogbo ẹ̀nà ẹ̀yẹ ló ń pa yẹ ẹnu má pa ní ìlú nílà ní. Fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kan tó fọ̀nà sílẹ̀ pẹ̀lú gbogbo tí ní ọkọ̀ bọ́ sínú ogun fún ọ̀rọ̀ accident ló ṣẹlẹ̀ àìsí ìṣòro lórí ẹ̀ jésù káfíńtà tó bá dijú pẹ́rẹ́ àlákàlà alábàámi ni. Ogun tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí ṣùgbọ́n alájú pẹ̀lú pẹ̀lú èdè kan gbogbo nǹkan ti tán fọ́kọ ìyàwó ó dẹ̀dùn arinlẹ̀ pátápátá. It is not possible you eat your cake and have it. Àwa ọkùnrin ká máa ṣó ẹnu wa. dáadé kí ló ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ how come. Sọ́lọ́run ló pa ọmọ èèyàn wa mọ́tò ó gbá ọmọ gbà ọlọ́run ló fún wa ọlọ́run ló gbà sọ́lọ́run ló gbà nìyẹn. Níta fẹ́ sọ kankan ni pé ẹ tó bá pa gúnugún kan ò ní ká tí bá dìde mi báyìí nísì ọ̀dọ̀ Ṣàngó ni mo lọ Olúkòso ọkọ ya. Gbogbo sinimá ìkọjá àfẹnuròyìn iṣẹ́ bàbá iṣẹ́ ni it's a blockbuster written and produced by Abímbọ́lá Adéyẹmí Babátúndé directed by Ṣọlá Oyèdélé Èjìkẹ́mẹ́ àti Àjàlá Jàlíngò starring Adéníyì Johnson Rónkẹ́ Òdúsọ̀yà Fìlẹ̀kì Abímbọ́lá Adéyẹmí Babátúndé Rónkẹ́ Òṣòdì Òkè Túndé Usman Òkèlè Rotimi Sàlámì Àjàlá Jàlíngò Fúnmi Ọjọ́yè Olútọ́lá Mọ̀dínà Tábìlámídé Làwà Àbẹ̀ní Àgbọ̀n Támọ́tíyé Àyọ̀ká Ọlọ́gẹ̀dẹ̀